MC tẹ bá mọ̀ dáadáa èèyàn gidi ni o èèyàn gidi ni kò sẹ́ni tí ò fẹ́ràn obìnrin èmi fúnra mi náà fẹ́ràn obìnrin. ṣe rí mídíà èmi ò ń jọ́ jìyàn lórí mídíà lẹ́sà mídíà ò lè ṣèkì mi o tí mídíà bá ń ṣèkì èèyàn sà kò yẹ kí n jókòó sí mo ṣe jókòó lé ní obìnrin òkú òun lè mi rí yẹ́sà ẹni tó bá sọ pé kò sí tóbìnrin ó ti pọ́n ọtí sí. MC Musiliu Akínsọ́yà òun náà ṣòwò ni àwọn tí wọ́n dẹ̀ wá bá ó jẹ́ káwọn náà rí pé àwọn náà máa ṣòwò ṣùgbọ́n wọ́n dẹ̀ ti ṣòwò wọ́n dẹ̀ ń gbèrè lójú ẹsẹ̀. sọ́wọ́n ṣòwò ṣọ́ọ̀tì ni. ó lè ṣòwò ṣọ́ọ̀tì. ó ṣe kò ṣe èyí tí kò jẹ ata nínú ẹ̀ kó jáde síta yìí pé òun ò jata. yes kò sẹ́ni bọ́dì tó fún mi ní owó. gbowó látàkùn I use my money tí mo fi ṣe campaign fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni because lẹ́yìn Ọlọ́run lẹ́yìn màmá tó bí mi Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nìkan ló kún láì fún mi. hòtẹ́ẹ̀lì tí mo gbà fún wọn is 140. 140 rooms. ni mo gbà mo dẹ̀ ń san 45,000 every day. 45,000. mo ń fún wọn lówó títí tó fi ṣe tán lò rárá ń bẹ à ń lò tó bóyá bíi oṣù mẹ́ta àbí mẹ́rin. ṣéyàn tó lo ijọ́ kìíní ijọ́ kejì ijọ́ kẹta ijọ́ kẹrin ijọ́ karùn-ún ijọ́ kẹfà ijọ́ keje ijọ́ kẹjọ ijọ́ kẹsàn-án ijọ́ kẹwàá tí ó rí owó kò ní sákùn bẹ́ẹ̀. MC Olúọmọ ọ̀rẹ́ mi pàtàkì ni àjọṣe kékeré lóṣòdì ni bẹ́ẹ̀ ni àjọṣe ọmọdé dáadáa lóṣòdì láti kékeré àjọṣe. Yorùbá máa ń sọ pé ọdọọdún lọdún pé ewé ọdọọdún lèrò wá wà bọ́dún bá dún wọ́n ní pèrègùn àgbáwọ̀ tuntun wọ̀. Barrister ń sọjọ́ bí lónìí mo kí yín happy birthday o ẹ kú ọjọ́ bí o ìgbà ọdún kan ni o ẹ̀kẹ́ pẹ́ láyé nínú dẹ̀rùn nínú dẹ̀ra káyé ó dùn gbé fún yín tó kù nínú ìgbésí ayé yín kó jẹ́ ayọ̀ o ìdùnnú ẹ̀ ní mọ̀nira lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ kú ọjọ́ bí lẹ́ẹ̀kan sí ẹ ṣeun ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé ẹ bá ń kí Barrister pé wọ́n kú ọjọ́ bí o 50 ọdún kò ń ṣe kéré mi kéèyàn tó pé 50 ṣùgbọ́n ẹ rí wọ́n pé 50 ni wọ́n ń dàbí ọmọ 18 tẹ bá wè mí àti wẹ́ẹ́ ni mo dàgbà jù ọ lọ ok bóyá torí irùngbọ̀n tèmi màá lọ fa kú tó ẹ ṣeun kò sí tó burú bẹ́ẹ̀ wọn gbèsè ilé ìran mi èmi mo fẹ́ jẹ fúnra mi tẹ bá wò pé Barrister àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ wọ́n wí lórí ẹ̀ òwe dá ẹ jẹ́ ká fún ẹ ní nǹkan ẹ̀bùn ọdún ẹ lè náwó ẹ̀ sí wọn ó tẹ́wọ́ gbà abẹ́ẹ̀ni tẹ́wọ́ gbà sá. ẹ̀bùnlẹ̀bùn jẹ́. ó dà ẹ ṣeun tó ẹ já wọnú ètò gan lọ́rẹ̀ kìnìún ibi ọ̀rọ̀ dé dúró yìí Donald Trump ọ̀rọ̀ tó sọ wípé àwọn ọmọ ológun Amẹ́ríkà láìpẹ́ òun kó wọn bọ̀ o torí àwọn agbésùnmọ̀mí tí ń pa kìrìsìtẹ́nì ní Nàìjíríà ìgbà tọ́rọ̀ yẹn jáde àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi pé kìrìsìtẹ́nì nìkan kọ́ náà pa kódà mùsùlùmí náà pa jù kíní kankankan oníkálukú ń sọ àlàyé tiwọn bó ṣe rí látọ̀dọ̀ tiwọn. gómìnà sọ̀rọ̀ ó ní tí Trump sọ nǹkan ló yẹ kó sọ wípé ìbá jókòó pọ̀ láti jọ fi kùn lukùn ló yẹ kó wáyé láàrin àwọn agbésùnmọ̀mí yìí ṣùgbọ́n ọ̀rọ̀ rèé wọ́n ní ọ̀rọ̀ òní kòkè kó kanlẹ̀ wọ́n ló níbi kan àgbékà gẹ́gẹ́ bíi lámèyí tó àwùjọ amòfin tó níyín àgbàlagbà lẹ́jẹ́ ọmọ Yorùbá níyín onírìírí sílẹ̀ tún jẹ́ kí ni èrò tiyín. lákọ̀ọ́kọ́ pírẹsidẹ́ǹtì Amẹ́ríkà yín ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà kò ní ẹ̀tọ́ láti sọ pé àwọn fẹ́ kó àwọn ológun wá sí Nàìjíríà pé látàrí pé àwọn fẹ́ ìrànwọ́ téèyàn fẹ́ ṣe ẹni tó fẹ́ ìrànlọ́wọ́ ó máa béèrè fún ìrànlọ́wọ́ ni kì í ṣe pé àwọn ọmọ ní kàn án pa ó màá wá kó ológun wá lábẹ́ United Nations Charter kò sí orílẹ̀-èdè tó lẹ́tọ̀ọ́ láti digunja orílẹ̀-èdè míì bí kò ṣe pé United Nations Security Council àwọn ni wọ́n máa jókòó tọ́jọ́ máa wo kíní yẹn fínífíní lókè lóòótọ́ àwọn orílẹ̀-èdè yìí wọ́n ti kọjá yìí wọn ṣùgbọ́n eléyìí Trump nítorí pé kò bọ̀wọ̀ fún ohun tá à ń pè ní ẹ̀tọ́ ọmọ ènìyàn àti pé ìwà agbára ń gùn mí òun ni Trump ń wù lóòótọ́ àti òdodo tá a bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó tó kí a béèrè fún ìrànlọ́wọ́ pàápàá jùlọ Nàìjíríà kan tẹ̀sí béèrè fún ìrànlọ́wọ́ nígbà kan rí
ní time lásìkò ààrẹ ìjẹta Goodluck Jonathan tí wọ́n tẹ̀bí lọ́dọ̀ Amẹ́ríkà pé kí wọ́n wá ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ṣùgbọ́n lásìkò yẹn náà ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà nígbà yẹn Barack Obama ṣe ni ó fi àwọn nǹkan ogun tá a fẹ́ rà ó fi dù wá wọn ò tà fún wa nítorí pé kí ni àwọn èèyàn kan náà ní Nàìjíríà lásìkò yẹn àyè má dárúkọ wọn àwọn ló wà níjọba ń sìn o àwọn náà ń lọ lẹ́yìn pé kí wọ́n ṣàlè gbàjọba náà lọ ń sọ̀sọ́kùsọ lásìkò yẹn tí ò dẹ̀ dára tó fi di pé orílẹ̀-èdè Amẹ́ríkà náà bẹ̀rẹ̀ sí wò pé bákan ṣe àgbọ̀n orílẹ̀ Amẹ́ríkà nígbà tó tásìkò kan àwọn tó ń pè ní machinery àwọn ajagun tà nínú wọn lọ́n fẹ́ wá wọ́n tẹ̀ tí wá ṣùgbọ́n àwọn èèyàn wa nínú ilé ló tú àṣírí fáwọn yẹn pé ó tó àṣírí fáwọn ọ̀tá pé àwọn ará bí ń bọ̀ bàtà wọn ilẹ̀ ti di pé àwọn tó tú àṣírí wọn láti padà sí orílẹ̀-èdè Amẹ́ríkà wọn ò lè ṣe nǹkan tó yẹ kan ṣe tó pé kí wọ́n ní tí ikú ilé ò bá pani tòde ò lè pani so ikú ilé ni ogun tá à ń jà so tí Amẹ́ríkà bá láwọn fẹ́ kó ogun wá sí Nàìjíríà ogun mọ̀lẹ́bí báwo lèèyàn ṣe fẹ́ jà ogun mọ̀lẹ́bí ò kì í ṣe pé ará àdúgbò báyìí kó ogun wá bá ará àdúgbò báyìí ìpàdé afẹ́kọ̀jú sí ara ibo lẹ́mọ̀ tán wà ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùmọ̀mí yìí wọ́n ń gbé láàrin ìlú wọ́n ń gbé nínú ilé wọ́n ń gbé láwùjọ àwọn míì tiẹ̀ ń kírun mọ́ṣáláṣí àwọn míì gan tiẹ̀ ń lọ sílé ìjọ sí ṣọ́ọ̀ṣì wọ́n lọ ń jọ́sìn bẹ́ẹ̀ tẹ́ẹ̀ ní mọ̀ ó dìgbà tó máa kó ìbọn wọ̀ tàbí tó máa gbàdúró lórí lára ká tó dá wọn mọ̀. ọ̀dà nígbà tẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ní Trump fẹ́ wá kógun ìjà Nàìjíríà ṣé Trump fẹ́ wá kógun ìjà Nàìjíríà ni àbò wá fẹ́ dojúkọ àwọn agbésùmọ̀mí gẹ́gẹ́ bó ṣe sọ. tó bá jẹ́ pé àwọn agbésùmọ̀mí tó bá gbé ṣe fún àpẹẹrẹ pé ṣe ni wọ́n ti gba ìpínlẹ̀ kan ní Nàìjíríà pé ibẹ̀ náà wà ìjà yẹn ṣe é jà. àwọn igbó Sambisa ńkọ́. igbó Sambisa inú ibẹ̀ kan náà ọ̀pọ̀lọpọ̀ wọn ò dẹ̀ síbẹ̀ mọ́ sí. àwọn tọ́jì Túndé tọ́jì àbí kí wọ́n ń porúkọ ẹ̀ kíníkan tọ́jì ara àwọn agbésùmọ̀mí agbébọn tíròyìn máa ń gbé dáadáa tó náà máa ń sọ̀rọ̀ yẹn. àwọn agbésùmọ̀mí wọ́n ti lo igbó Sambisa ó ti ṣá wọ́n ti wà káàkiri ń sìn. ṣé mo wò pé ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ti dé tó bẹ́ẹ̀ gẹ́ tó pé Amẹ́ríkà lè mọ̀ bí tí kọ̀ọ̀kan wọn lè farasin kó sí. a sọ pé wọn kò lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n lóde òní agbésùmọ̀mí ti wà ní Plateau agbésùmọ̀mí wọ́n ti gba àwọn abúlé mi bẹ́ẹ̀ agbésùmọ̀mí ti wà ní ó ti kúrò ní Borno wọ́n ti wà ní Benue wọ́n ti wà ní Kwara lọ́dọ̀ wa ń bí agbésùmọ̀mí ti wà ń bẹ̀. báwo lè ṣe mọ̀. iṣẹ́ ọwọ́ wọn la fi mọ̀ nígbà tó ń bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn lọ́tún pa àwọn èèyàn lọ́sì kò síbi tó ń bá dé ẹ máa rí ipa wọn. ṣé wàá wò pé irú àsìkò gan-an làwọn èèyàn nílò irú Donald Trump láti lè lo technology láti lè fi tọpinpin àwọn ará bí kò sì yanjú wọn. lásìkò yìí gangan nǹkan ta nílò ni pé kí ààrẹ ti wá gangan àṣẹ tí wọn ò pa fáwọn ológun kó bẹ̀rẹ̀ sí pa. ṣé rò pé wọn pàṣẹ fáwọn ológun ṣá torí àìmọye ìgbà náà máa ń sọ pé àwọn ológun àwọn tó rọ̀ wọ́n kán túbọ̀ múra síṣẹ́. wọ́n kàn ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti rí fọ́nrán táwọn ológun fúnra wọn ń ṣe pé tó bá ti tásìkò táwọn fẹ́ pa wọn ẹgbẹ́sàn wọn máa sọ fún wọn pé káwọn padà sẹ́yìn. àwọn wo ló ń sọ fún ẹ bẹ́ẹ̀. àwọn ọ̀gá wọn ṣùgbọ́n ọ̀gá ò lè dédé sọ̀rọ̀ tí ò bá rí ara àṣẹ látòkè níbìkan. ṣé ta bá ní àwò pẹ̀lú táwọn ìròyìn ń sọ fún wa láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn nípa ọkùnrin tí mo dárúkọ rẹ̀ lẹ́ẹ̀kan Gumi ṣé a fẹ́ sọ wípé irú Gumi yẹn gangan ó jẹ́ alẹ́nu lọ́rọ̀ Nàìjíríà tó náà ń pàṣẹ ni. ara nǹkan tí èmi ń sọ̀rọ̀ nìyẹn tí a bá wò dáadáa tá a bá ní ó jọ gàtí ó fẹsẹ̀ méjì tó gàtìgàtì Gumi kò ti Nàìjíríà kúrò ó dẹ̀ ń bá ìjọba sọ̀rọ̀ pé ẹ lọ dúnàádúrà pẹ̀lú àwọn arábí ó dẹ̀ ń lọ sí àárín àwọn agbésùmọ̀mí lóòrèkóòrè wọn ò rẹ̀ ṣe kankan fún lọ́pọ̀ ìgbà òun ló tún máa nígbà tó máa tún jí àwọn èèyàn gbé òun ló máa jókòó pé iye báyìí ní kẹ́ ẹ fún wọn. ṣé àmọ́ wò pé gbogbo àwọn nǹkan yẹn ni Trump rò papọ̀ tó fi ní. ìyẹn lóòótọ́ nǹkan tí Trump ń rò nìyẹn ṣùgbọ́n nǹkan tẹ́mi sọ pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ojúṣe wọn tó yẹ kán ṣe àìṣe ló ń bí nǹkan tí Trump wá ń sọ pé òun fẹ́ ṣe yìí ṣùgbọ́n ìrànlọ́wọ́ ló yẹ kó ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà lókè irinṣẹ́ ogun ẹgbà sí nǹkan báyìí àwọn technology ẹ̀mọ̀ ẹ̀rọ láti ibi tán wà ẹgbà tẹ́ ẹ̀ bá ní láti ṣe kí n ṣe pé máa sọ pé àwa máa wọlé tí orílẹ̀-èdè Amẹ́ríkà bá wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà
nǹkan méjì ló máa bí. kí ni. Àkọ́kọ́, á bí nǹkan tá à ń pè ní àti sọ òmìnira wa nù. Ó dàbí pé ń sìn kéèyàn kọ́ ilé tiẹ̀, ará ilé kẹrin sí karùn-ún, kí tẹ́ ń ṣe ilé kejì o, ará ilé kẹrin sí karùn-ún, òun ló wá bá yín tún páànù ṣe ló ń ṣe gbogbo ẹ̀, ó ń wọnú yàrá, ó bọ́ sínú bẹ́ẹ̀dì yín, ó ń wo gbogbo ẹ̀, ó lọ sínú ibi tí ń dáná oúnjẹ, òun ló bá yín mọ gbogbo nǹkan tó wà níbẹ̀, òun ló bá yín sọ pé oúnjẹ báyìí ní ká ẹ jẹ. Ló túmọ̀ sí pé ẹ láṣẹ mọ́. So a máa sọ àṣẹ wa nù gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, ìyẹn àkọ́kọ́ nìyẹn, sovereignty wa ó máa lose. Then lẹ́ẹ̀kejì, àlàáfíà tá a rò pé kò sí, àìṣe wa lágbára jù, àwa búrẹ́kẹ́. Torí pé kí ni àwọn tí orílẹ̀-èdè Amẹ́ríkà ti ràn lọ́wọ́ lẹ́yìn bí Iraq títí di òní, láti 1993-94 tó ti pa Saddam Hussein, wọn ò tí ì bọ́ nínú ogun. Torí pé Amẹ́ríkà wọ́n máa rú àwọn ẹlòmíràn lágbára lòdì sí ìjọba tó wà ń bẹ̀ nígbà tó máa fẹ́ lọ. Tó bá lọ tán, àwọn èèyàn ló máa bá ìjọba jà. Afghanistan wà ń bẹ̀. Dèní wọn ò tí ì lálàáfíà di ọ̀la. Libya, wọ́n sọ̀rọ̀ nípa Libya ńgbà yẹn gbà tán wọ Libya tán pa Muammar Gaddafi. Dèní Libya ò lálàáfíà. Ṣé ẹ mọ̀ pé kéèsì àwọn yẹn yàtọ̀ sí ti Nàìjíríà gẹ́gẹ́ báwọn kan ṣe ń sọ? Kó yàtọ̀, ẹ̀sùn tó fi kàn wọ́n náà ni pé nǹkan tó fi yàtọ̀ bẹ́ẹ̀ díẹ̀ ni pé àwọn ààrẹ wọn náà ń fi ẹ̀sùn kàn wípé wọn ò wà láàfíà, wọ́n ń ṣe àdó olóró tó lè payé rẹ́, ṣùgbọ́n wọ́n wá torí ẹ̀ wọlé. Eléyìí kí ló á fẹ́ wọlé fún nígbà tá ààrẹ ò kì í ṣe ààrẹ kọ́kọ́ ni olórí agbésùmọ̀mí. Ìrànlọ́wọ́ lè kẹ́ ṣe fún wọn kí ṣe kó máa ní màá kó àwọn ológun wá. Irọ́ ó nìkan bá nu, kí ló dẹ̀ dé? Tẹ́ bá wùgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti bẹ̀rẹ̀ ìjọba yìí ló ti lé lọ́dún méjì lọ sọ́dún mẹ́ta ń sìn, wọn ò bá Amẹ́ríkà ṣe. Amẹ́ríkà ń ṣòwò Nàìjíríà o, àjọ ń ṣòwò papọ̀, ṣùgbọ́n lágbàtà ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ̀rẹ̀, mi ì rí ọjọ́ kan náà sọ pé Bọ́lá ààrẹ lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà, ó lọ sí France, ó lọ sí China. Ṣé mo gbé bóyá wọn ò pé ìrìn àwọn ò gbábẹ lọ? Nígbà tí ìrìn àwọn gbábẹ lọ nígbà míì ẹni tá a bá nà lára máa ta. Amẹ́ríkà dẹ̀ mọ irú ọrọ̀ ajé tó wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ní ọrọ̀ ajé kì í ṣe àlùmọ́nì nìkan, ọrọ̀ ajé ọpọlọ tó wà lórílẹ̀-èdè Nàìjíríà ó lójú ọmọ Amẹ́ríkà tó ní. Mo lè sọ ní gbogbo àgbáyé níbikíbi, kájọ jókòó kán gbé ọmọ Amẹ́ríkà kájọ jókòó kán ní kájọ ṣìnà kan náà, wọ́n máa tẹ̀gbẹ̀yìn ni. Ọpọlọ tọ́lọ́run gbé sórílẹ̀ sí orí àwọn ọmọ orílẹ̀-èdè, ìṣòro tá a kàn ní pé à ní àwọn olórí tó dára tó lè sọ pé ọpọlọ yìí bá ṣiṣẹ́ ká lórí, bó ṣiṣẹ́ ká gbà rè, nǹkan ìṣòro ta ní nìyẹn. Pẹ̀lú ìkúnlọ́wọ́. Bẹ́ẹ̀ ni pé tó bá ti lọ báyìí, ó ti dásìkò yá ẹgbà nǹkan báyìí. Ẹ wo China, kí ló wà lórí àwọn China? Kò sí nǹkan kan. Ọpọlọ tó wà lórí ọmọ Igbo ní Nàìjíríà ó ju ọpọlọ tó wà lórí àwọn ọmọ China lọ. Àti Japan. Gbogbo kéré sí nọ́mbà. Ṣùgbọ́n àwọn ará China, Japan, ìjọba wọn ló máa kówó lé wọn lọ́wọ́. Ẹ gbà, ẹ lọ ṣòwò, ẹ lọ sórílẹ̀-èdè báyìí. Ẹ gbà, ẹ lọ ṣòwò, ẹ lọ ṣe nǹkan báyìí. Ẹ gbà, ẹ lọ ṣe. Ìjọba orílẹ̀-èdè China bẹ́ẹ̀ lọ àti Japan, àwọn ló ń kówó lé wọn lọ́wọ́ láì fi èlé sí i. Ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà, ìjọba tẹ̀sán sọ pé àwọn fẹ́ yá ọmọ iléèwé lówó. Iléèwé táwọn kà lọ́fẹ̀ẹ́ lásìkò bàbá wa Awólọ́wọ̀. Tí ó bá ń ṣe pé bàbá wa Awólọ́wọ̀ fún wọn níléèwé ọ̀fẹ́ ni, ìran wọn ò lè di èèyàn ńlá lórílẹ̀-èdè Nàìjíríà lónìí. Ṣùgbọ́n ìyẹn àǹfààní táwọn wá jẹ náà àwọn wá tilẹ̀kùn mọ́ fún àwọn ẹlòmíì, pa àwọn ẹlòmíì ò lè jẹ́. Wọ́n wá ní wọ́n ń yá ọmọ iléèwé lówó, ẹ lọ kàwé. Ṣèbí orílẹ̀-èdè tẹ́ ẹ bá rí iṣẹ́ dá sílẹ̀ lẹ́ẹ̀ma yá ọmọ iléèwé lówó tó máa rówó san nígbà tó bá ti parí ìwé, tó bá ti ríṣẹ́, nígbà tẹ́ ẹ̀ dáṣẹ́ lẹ̀ ẹ̀ yá wọn lówó kó máa fi kàwé. Ṣùgbọ́n ọ̀pọ̀ ó ṣe láàánú pé irú àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọn ò ní ọpọlọ tó wa, àwọn ló wá ń sọ fún wa pé nǹkan báyìí lè yẹ ká ṣe nígbà táwọn olórí wa ò ṣe. Ẹ wo irú Gumi, Ṣèyí Gumi, irú ìyẹn ló ń lọ dúnàádúrà, ló ń sọ fún ìjọba pé ẹ fi gbogbo inú igbó wálẹ̀ fáwọn agbésùmọ̀mí kán máa ṣàkóso ẹ̀. Kí nìdí? Àwọn nǹkan ọrọ̀ ajé àlùmọ́nì ti ilẹ̀ ó wà láwọn gbé, ìyẹn gangan ni lájorí nǹkan tó ṣẹlẹ̀ yìí o. Gbogbo ìjà ìwàhálà tó ń ṣe káàkiri yẹn, àwọn agbésùmọ̀mí yìí nígbà tó ti kó wọn lé ní 2014 nítorí pọ́n rò pé Jonathan kò ní gbéjọba lẹ̀,
tán lọ kó wọn láti Mali Niger káàkiri tán kó wọn lé sí Nàìjíríà nígbà tán dẹ̀ gbé ìyẹn ti gbéjọba lọ ẹ máa lọ àwọn èèyàn ò bá lọ wọn kó fún wọn gbókè ẹ máa lọ owó yẹn náà pé owó yìí máa pọ̀ torí pé El-Rufai ọ̀rọ̀ tí mò ń sọ El-Rufai fúnra ẹ̀ fẹ́ ẹnu ẹ̀ sọ torí pé òun ló coordinate wọn ìyẹn òun ni gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna òun ni gómìnà àná ó ń sọ pé nígbà yẹn ló ń fún ọ ní 500 million naira gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ nígbà pé à ń ti ìwà burúkú lẹ́yìn so ẹni tó bá rẹ̀ jẹ́ pé ìwà burúkú ló ń wù ẹ tó wá fún un lówó irú ìyẹn á mọ̀ pé ó dáa sí a máa ṣe sí ìyẹn làwọn yẹn á pé òun yìí máa dùn ọba dúró wọn bá lọ wọn wá lọ ń fowó yẹn ra irinṣẹ́ ńláńlá nígbà tí wọn dẹ̀ rìn inú gbó náà bá bẹ̀rẹ̀ sí rí àwọn nǹkan àlùmọ́nì yẹn pé kíní ìwà ń bì ọ ń pe kíní kan ní lithium ọ ń pe kíní kan ní californium kì í ṣe californium ní òní lórílẹ̀‐èdè àgbáyé gíráàmù californium ẹ̀ẹ̀kan 7 million naira ni. àjọ̀dún àdìrẹ àti àṣà 2025 wọlé dé ẹ̀yin èèyàn lù ú ṣé ẹ ti ṣe tán ká tó fi ìtàn tó balẹ̀ Àṣàní and Àdùkẹ́ Foundation níbàṣe pẹ̀lú ATJ Textiles tún ṣàgbékalẹ̀ 3rd International Àdìrẹ and Cultural Festival tí àkórí rẹ̀ ń jẹ́ ipa àjogúnbá wa ọ̀nà àṣẹlà ọjọ́ Monday 10 títí di Saturday 15 oṣù kọkànlá ọdún 2025 ni yóò wáyé ní Alákẹ́ Hall Abẹ́òkúta Club IBB Boulevard Òkèléwó Abẹ́òkúta láago 10 òwúrọ̀ fún gbogbo ọjọ́ náà àwọn ohun tí yóò wáyé ni ìdíje àdìrẹ ṣíṣe ìrìn àjò afáralókun ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ ìdíje ìbílẹ̀ àpéṣọ àsọyé symposium ìṣàfihàn ìmúra fífi ìwé lọ́lẹ̀ ìkẹ́kọ̀ọ́ nípa àdìrẹ eré ìbílẹ̀ ẹ̀dínwó lórí ọjà oúnjẹ àtàwọn mímu tìbílẹ̀ wa àwọn ọba ọjọ́ náà ni ọba Professor Saka Mátẹmilọ́lá Olówu tìlú Òwu ọba Joshua Olúṣẹ́gun Ògúnṣọlá Ọ̀rúndá àti Ọlọ́rundá àwọn ìyá ọjọ́ náà ni Chief Mrs Bọ́lá Ọbásanjọ́ Ambassador Chief Mrs S.I. Fọlárìn olórí àgbà Adijat Bámidélé Mátẹmilọ́lá olórí Aminat Mátẹmilọ́lá nínú àwọn àlejò ọjọ́ náà ni ọ̀mọ̀wé Ṣẹ̀yẹ Kẹ́hìndé Babátúndé Kèlání ọ̀mọ̀wé Abímbọ́lá Òní alàgbàdo ní Adéṣíjì alàgbà DS Akínyẹmí ọ̀mọ̀wé Fúnmiláyọ̀ Brain àtàwọn èèyàn jankan-jankan tá a lè dákọ̀ wọn tán àjọ̀dún àdìrẹ àti àṣà 2025 láti ìpìlẹ̀ wa títí di àgbáyé má ṣàlàyé wá o. 7 million ó wà ní Bọ̀nú nínú gbó yẹn ó wà ń bẹ̀ ó wà káàkiri àwọn ilẹ̀ Haúsá ó wà káàkiri pẹ̀lú nǹkan tí wọ́n ṣe ń jà ní Adamawa góòlù wà ń bẹ̀ oríṣiríṣi gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí kì í ṣe pọ́kàn pípa tó ń pa àwọn èèyàn ní pé kí ẹ̀rù lè ba àwọn èèyàn tó ń gbé lórí ilẹ̀ yẹn kó sá lọ tó máa sún mẹ́yìn àwọn á lè ráyè máa kó nǹkan tó máa kó wọ́n á wá gbé bàálù helicopter wọ́n gbé ọbẹ̀ wọ́n á fi kó nǹkan tó máa kó wọ́n kó lọ wọ́n dẹ̀ ń gbé káàkiri ìjọba orílẹ̀-èdè Nàìjíríà dẹ̀ jókòó wọ́n ń wòran àwọn ará China wọ́n wà ní àwọn tó ń ṣiṣẹ́ ibi lórílẹ̀-èdè Nàìjíríà tó ń pè ní illegal mining wọ́n wà kùsà láì ní ẹ̀tọ́ ẹ máa rẹ́ lòmíì á lọ gbàwé l'Àbújá ó tẹ̀sí ńlá nígbà tí nǹkan àlùmọ́nì bá nípínlẹ̀ Ògùn fún àpẹẹrẹ ẹ̀yin nìkan wà lọ gba láísẹ̀nsì l'Àbújá á máa bọ̀ nípínlẹ̀ Ògùn báwo ló ṣe òun ni gómìnà ṣùgbọ́n torí pé àṣìṣe yẹn ti wà nínú àwọn ìwé òfin wa jẹ́ pé ìjọba ló ní gbogbo ìjọba àpapọ̀ ló ní gbogbo àlùmọ́nì tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ ló ní ilẹ̀ ṣe pé confusion ni ẹni tó bá ní ilẹ̀ kọ́ ló ní ẹ̀kọ́ ní nǹkan tó wà lórí ẹ̀ ṣùgbọ́n tẹ bá ra lè lénìí tó bá rí pé ẹ wá ń ṣe foundation ẹ wá lọ kan góòlù ilẹ̀ ti lè jọba ọmọ àgbà lórí ẹ̀ ó lè ní ilẹ̀ lóòótọ́ ṣùgbọ́n a sọ fún mi pé gbàwó kò ń bẹ̀ ṣùgbọ́n irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó pẹ̀lú nǹkan tó ń kó bá ọ̀rọ̀ àìsí ààbò yìí àwọn nǹkan tí ó wà ní díẹ̀ jù nìyẹn ọ̀rọ̀ àlùmọ́nì ó pẹ̀lú nǹkan tó ń kó bá orílẹ̀-èdè Nàìjíríà so kì í ṣe nǹkan tí Donald Trump máa wá bá wa ṣe táwọn kan bá ń sọ pé kìrìsìtẹ́nì náà ń pa lórílẹ̀-èdè Nàìjíríà irọ́ ni kìrìsìtẹ́nì ní kọ́kọ́ wọ́n ń pa kìrìsìtẹ́nì lóòótọ́ tẹ bá fún ibi tó bá pa tó máa ti ṣe náà lọ́ọ́ máa ní pínpín tẹ bá wò pé wọ́n pa àwọn èèyàn ní Benue kìrìsìtẹ́nì pọ̀ ń bẹ lóòótọ́ tòbọ́ tó bá pa àwọn èèyàn ní Borno mùsùlùmí ló wà ń bẹ ní Borno ní ọdún 4-5 sẹ́yìn wọ́n dúnbú àwọn ọmọlé kéwú dúnbú ni kì í ṣe pé yíbọn wọ́n dúnbú wọn títí dé orí àáfàá tó ń kọ́ wọn nílé kéwú wọ́n dúnbú wọn bí lọ́ọ̀bẹ̀ báyìí 75 náà dúnbú ní Borno so irú yẹn ká sọ pé mùsùlùmí nìkan náà pa irọ́ o wọ́n ń pè ṣe ń pa mùsùlùmí àwọn tí wọ́n ń pa wá
kì í ṣe ẹ̀sìn náà ń bá wá ọrọ̀ ajé tó wà ńbẹ̀ náà ń lé owó làwọn wà after kì í ṣe ẹ̀sìn so ó pé wọ́n pa Christian nìkan Christian genocide no tẹ́ bá sọ pé wọ́n lọ sí Plateau wọ́n pa Christian yes wọ́n pa Christian dáadáa ńbẹ̀ ipe wọ́n gbà lọ́dún tó kọjá December 22, 23, 24, 25, 26 wọ́n kàn pa wọ́n lọ ní Jos pa wọ́n lọ pàkópa àwọn Christian ṣùgbọ́n èèyàn túmọ̀ sí pé Christian nìkan náà pa lótì wọ́n wọ mọ́ṣáláṣí wọ́n wọ chọ́ọ̀chì wọ́n wá sí Ọ̀wọ̀ wọ́n wá pa àwọn èèyàn ní chọ́ọ̀chì lọ́wọ́ ṣùgbọ́n èèyàn túmọ̀ sí pé Christian náà pa so ìjọba alẹ́ ẹ̀kọ́ wá sán ṣòkòtò kó mọ̀ máa fi ọwọ́ jẹ̀ lẹ́ńkẹ́ tó bá dé gbígbà míì wọ́n á pa àwọn Nàìjíríà ààrẹ akọ̀rìn ìrìn àjò àwọn nǹkan iná náà ń wò pé ìjọba àwọn ará bí ò mọ nǹkan tó ń ṣe rárá. Ó dáa mo wo fídíò kan níbi tí MC Olúọmọ ti ń sọ̀rọ̀ ó wá ní ètò ìdìbò 2027 ló kàn òun báyìí tó sì jẹ́ pé òun ṣe tán àfi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá ṣe òṣèlú mọ́ lókù lòun ò fi ní tún dìde pé gbogbo tó bá máa gbà òun tún dúró tán fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó wá sọ ètò ìdìbò tó kọjá ó ní ètò ìdìbò tó kọjá wípé àìmọye owó tó ń ná fún àwọn tó jó ní tíátà tán wá sójú screen wàá máa sọ oríṣiríṣi tí wọ́n sọ pé ẹ̀wọ̀n ò tọ́jú àwọn wọ́n ní yàrá kọ̀ọ̀kan 40,000 naira àwọn gba yàrá bíi 100 and kínní kan rooms àwọn dẹ̀ ń fún wọn ní oúnjẹ fún ó lé ní oṣù kan bíi 40 kínní kan days àbí oṣù mẹ́ta 60 something days àbí 90 something days oṣù mẹ́ta tó fi ń jẹun tó fi ń wọ́n wá ní ṣé èèyàn lè fìyàn sínú ilé kan ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin kó má jẹun kó má fún kó má tọ́jú ẹ̀ kó má jáde kó bẹ̀ ẹ pé owó yẹn dẹ̀rẹ̀ Tinubu kọ́ ló fún àwọn o àwọn fúnra àwọn báyìí làwọn ń yọ owó yẹn lápò ara àwọn láti ṣe. ó ṣe kò ṣe èyí tí kò jẹ ata nínú ẹ̀ kó jáde síta ipò òun ò jata. yes sir kò sẹ́nìbọ̀dì tó fún mi ní owó. gbowó látàkùjá. I use my money tí mo fi ṣe campaign fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni because lẹ́yìn Ọlọ́run lẹ́yìn màmá tó bí mi Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nìkan ló kún láì fún mi. hòtẹ́ẹ̀lì tí mo gbà fún wọn is 140. 140 rooms. ni mo gbà mo dẹ̀ ń san 45,000 every day. 45,000. mo ń fún wọn lówó títí tó fi ṣe tán ọ̀n lò rárá ń bẹ̀ à ń lò tó bóyá bíi oṣù mẹ́ta àbí mẹ́rin. ṣéyàn tó lo ijọ́ kìíní ijọ́ kejì ijọ́ kẹta ijọ́ kẹrin ijọ́ karùn-ún ijọ́ kẹfà ijọ́ keje ijọ́ kẹjọ ijọ́ kẹsàn-án ijọ́ kẹwàá tí ó rí owó kò ní sákùn bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí wọ́n tún sọ pé ètò ìdìbò 2027 ló kàn àwọn báyìí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ yìí kí ni èrò tiyín lórí ẹ̀. lákọ̀ọ́kọ́ èmi fẹ́ bẹ̀rẹ̀ báyìí MC Olúọmọ ọ̀rẹ́ mi pàtàkì ni àjọṣe kékeré lóṣòdì ni bẹ́ẹ̀ ni àjọṣe ọmọdé dáadáa lóṣòdì láti kékeré àjọṣe in fact secondary school wa ọ̀yà kò fún bẹ́ẹ̀ jìnnà síra wọn ìsọlọ grammar school èmi lọ tóun ní pé kí ni so ló gbó ìrìn wa orílẹ̀ Òṣòdì gangan ilé bàbá tèmi wà olórílẹ̀ lóṣòdì ilé bàbá mi wà tóun máa ń wá kí ní ìṣọ́ọ̀kẹ́ bàbá ẹ̀ nílé lóṣòdì o ṣùgbọ́n ó gbé lóṣòdì láti kékeré dàgbà so ẹni tí mo mọ̀ dáadáa ni lẹ́lẹ́ẹ̀kejì gbàmú Yorùbá sọ pé kò tọ́bà wípé gba yorùbá yìí ọkọ̀ mú lẹ́ẹ̀kan kò tọ́ ibà àwọn tó ń sọ̀rọ̀ pé wọ́n ò tọ́jú àwọn yẹn. ṣé wọ́n rí sọ ni. wọ́n rí sọ kí ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀ kí nìdí. wọ́n máa ń jẹ wọ́n mú. nígbà téèyàn bá ń jẹun tó ń mu sápò síkùn ara ẹ̀ ẹ máa gbọ́ o ṣó kó ẹbí ẹ̀ lọ síbẹ̀ ṣé àwọn ẹbí ẹ̀ náà ń jẹun. ṣé oúnjẹ tó ń fún wọn yẹn ṣó gbọ́ bùkátà wọn mi sọ pé nǹkan táwọn yẹn ń sọ dáa o ṣùgbọ́n èmi kàn ń ṣàlàyé pé nígbà tí táwọn ènìyàn bá ń sọ̀rọ̀ pé àwọn ìtọ́jú àwọn ṣe kíni kan wọn nígbà téèyàn bá jẹun nínú patí wọn ní ya ọ̀rẹ́ mi tẹ̀lé mi wàá mú nǹkan tó bá ń wọ̀n ẹ́ jẹ nǹkan tó bá ń wọ̀n ẹ́ ó dẹ̀ lọ sílé kò lè sọ pé gba nǹkan báyìí gbogbo nǹkan tó jẹ yẹn kò ní kà á sí torí pé nǹkan tó máa nǹkan àmúrelé gangan ló ṣe pàtàkì tó bá gbé kò kó wọn sí ibi tó kó wọn sí gan tó kó owó ọjọ́ tó máa sùn yẹn tó calculate ẹ̀ 40,000 yàrá kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni tó yẹ kó tó oṣù kan tó kó fẹ́ nìkọ̀ọ̀kan wọn mú máa pariwo ẹ̀dọ́lá ni ìgbà míì náà ẹ máa sọ pé oore ó níwọ̀n tẹ́ máa lóun ṣoore tí yóò bá wo bó ṣe fẹ́ ṣe á ṣoore á tún jẹ̀bi
ṣé ẹ mọ̀ òpé rísì tán fi wò pé ká kú gba yàrá fún ẹ ni pé wọ́n lè ṣe iṣẹ́ ìwọ̀n kan ní gbowó lásán láì ṣiṣẹ́. kí nìdí ẹ máa wò ó ṣé wọ́n fẹ́ ṣùtì fíìmù ni wọ́n ṣe kó wọn sí nígbà tó fẹ́ polongo wọ́n lè wá láti ilé wọn láti polongo ojoojúmọ́ tó máa ti dé fún wọn lówó tó máa fún wọn owó ìrìnsẹ̀ fún wọn lówó ìrìnsẹ̀ ó tẹ́ wọn lọ́rùn ju pé káwọn kọ́ àjókòó síbì kan wọ́n ń gbádùn ló tán ṣe pàtó wọ́n lo oṣù kan lóṣù gbọ̀ ṣùgbọ́n ṣé oṣù kan yẹn ṣó translate sí millions fún wọn lásìkò tán wà ní hòtẹ́ẹ̀lì yẹn wọn ò ráyè lọ ṣiṣẹ́ ara wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti wò pé kò sí wàhálà táwa parí ilé bójú òjú pẹ̀lú gbogbo ayé tá ń jẹ pẹ̀lú gbogbo ayé tá ń jẹ àbí òjú iye kan a máa ṣe a máa kó sí wa lápò kó wá di pé wọn á lọ lé ẹ ṣé o mo dúpẹ́ o ààrẹ rẹ̀ ti wọlé o èèyàn lèèyàn máa jẹ́ kò sẹ́ni tó máa tírú ẹ̀ náà máa dé bá tí ò ní fẹ́ wò pé ṣé òun kọ́ lọ fi àkókò òun ṣòfò ni ìyẹn ló fi ń dà pé gbà mu kò tọ́bà òun nìkan tó ń ṣẹlẹ̀ sáwọn ènìyàn ṣùgbọ́n lẹ́lẹ́kejì èèyàn gbọ́dọ̀ joyè aláìmoore kò sí nǹkan kékeré tí wọ́n bá ṣe fún yàn èèyàn gbọ́dọ̀ moore MC tó kọwọ́ bá gẹ́gẹ́ bí àǹkan tó sọ pé òun kọwọ́ bọ̀ àpò ara òun èèyàn ni o ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ló ń ṣe o táwọn tí wọ́n ń parọ́ pé òun kò tọ́jú àwọn iṣẹ́ kí náà ṣe sí lápò wọ́n lè mọ̀ pé ẹ ṣe bí torí òṣèlú náà ṣe bí. pàtẹ́ pé òṣèlú ni tí òun ló gbà pé tí òṣèlú ni. wọ́n lè mọ̀ pé tí ò bá ní pé kò ní lòun náwó. òun fúnra ẹ̀ òun náà náwó ara ẹ̀ sí nítorí pé bí ìgbà kí òun ṣòwò ni máa ṣòwò máa dẹ̀ rí nǹkan bẹ̀. òṣèlú nàìjíríà ti wá dòwò báyìí. owó ni o ẹ má tanra yín o owó lòṣèlú o lórílẹ̀‐èdè nàìjíríà owó gidi gan nípa owó tó lágbára jù lóde ó lágbára ju báǹkì lọ ó lágbára ju epo rọ̀bì lọ́jọ́ tó tó bá ti rágbára lọ́wọ́ epo rọ̀bì ọwọ́ ẹ̀ ló wà báǹkì ọwọ́ ẹ̀ ló wà gbogbo nǹkan ọwọ́ ẹ̀ ló wà so tó bá náwó lé lórí torí ẹlòmíì ṣe ń pa èèyàn nítorí wọ́n fẹ́ dépò ẹlòmíì á lọ ta ilé ẹ̀ bí 6 7 8 wọ́n á tà wọ́n á kówó ẹ̀jọ wọ́n fi ṣe torí pé owó ni ẹ má jà tán ra wa wọ́n ti sọ́dọ̀ òwò ńlá ẹni tí ò bá dẹ̀ ní agbára owó tó máa ná ń bẹ̀ kò lè dépò so ẹ wò bí àpẹẹrẹ ńsìn nígbà tí ààrẹ tó wà ń bẹ̀ ńsìn nígbà tó máa dé tó máa gbàpò tí 100 million naira wọ́n fi ra fọ́ọ̀mù nísìn tó máa wọ́pọ̀ tí ńsìn kì í ṣọ̀rọ̀ 100 million wọ́n fi ra fọ́ọ̀mù mọ́ ó lè jẹ́ 200 million èèyàn mélòó ṣé 200 million naira nìkan lówó tó máa ná ni owó ìbẹ̀rẹ̀ nìyẹn sẹ́ńjì lásán ni ìbẹ̀rẹ̀ nìyẹn owó súwìtì inú pé súwìtì pé ìpanu owó ìpanu pé àyè máa jẹun o àyè máa mú sí o ọ̀tọ̀ nìyẹn o so pé aníkò ìṣe òwò ńlá ni òun náà ń ṣòwò ní MC Musiliu Akínsọ́yà òun náà ń ṣòwò ni àwọn tí wọ́n dẹ̀ wá bá ó jẹ́ káwọn náà rí pé àwọn náà máa ṣòwò ṣùgbọ́n wọ́n dẹ̀ ti ṣòwò wọ́n dẹ̀ ń gbèrè lójú ẹsẹ̀ sọ́wọ́n ṣòwò ṣọ́ọ̀tì ni ó lè ṣòwò ṣọ́ọ̀tì ìyẹn lọ́ ṣe ń pè pé kò tọ́jú àwọn ọ̀n ṣòwò ṣọ́ọ̀tì ni torí pé kí ni wọ́n fi iṣẹ́ tí wọ́n lẹ̀ wọ́n máa jókòó tẹ́lẹ̀ tó lọ́pọ̀ wọ́n wò pé MC kò nídìí ànídúró sòtẹ́ẹ̀lì àmọ́ wá lójoojúmọ́ campaign ṣùgbọ́n ilé wọn lọ́sọ̀rọ̀ wọ́n á ráyè lọ́ máa ṣiṣẹ́ ara wọn ẹlòmíì ní fíìmù ẹlòmíì tẹ̀ ti gbowó lọ́wọ́ ẹlòmíì láti bá ya fíìmù kò lọ nítorí pé ó ti wò pé eléyìí ṣúọ jù. sórí àwọn ènìyàn ló wá mú wọn ni. a lè sọ pé orí wọn ló mú wọn torí pọ̀pọ̀lọpọ̀ náà ló mọ̀ pé nígbà tí ààrẹ Tinubu nígbà tó wà ní gómìnà lẹ́kọ̀ọ́ jẹun sókè náà máa ń pè wọ́n jẹ bùdànù ni wọ́n ti pé títa rẹ̀ àwọn máa jẹ bùdànù láì dẹ̀ mọ̀ pé àpò ẹni yìí ló ti ń ná. pé nǹkan ti yí padà. ìgbẹ́ àpò ẹni yìí ló ń ná kì í ṣe Tinubu ló ń ná tó wá gbé Tinubu ló náwó fúnra ẹ̀ gbogbo wọn ló máa lọlé pẹ̀lú wọn á rẹ́rìn ṣùgbọ́n MC ibi tí ìwọ̀nba ikú ó ní ìwọ̀nba ìtẹ́ ẹ̀ ibi tí awọ ẹ̀ mọ́ olóhùn ná bíi almost 1 billion ó ṣeé ṣe lóòótọ́ lórí ẹ̀ lásán sórí nǹkan yẹn ó ṣeé ṣe torí pé nígbà táwọn èèyàn bíi 140 something tó wà lóòtẹ́ẹ̀lì tọ́dẹ̀ ń sunrun 45,000 naira wọ́n ń jẹ nǹkan tó wọ̀n wọ́n mú nǹkan tó wọ̀n ìmí àgbé sisi lọ síbẹ̀ wọ́n ń gbádùn yà air condition tẹ́lẹ̀ mi ò nínú ilé ó lọ ń gbádùn ẹ̀ nínú tó fẹ́ yẹ ẹsẹ̀ ó ti gbowó iṣẹ́ ó bẹ́tà má jẹ má mu èèyàn fẹ́ lọ sílé ẹnìkan tó fẹ́ lọ gba nǹkan lé olówó ń sìn ó wá débẹ̀ ó fẹ́ lọ gba aṣọ ẹ̀tù ó débẹ̀ ó wá rí tán gbóúnjẹ ńlẹ̀ ó jẹ oúnjẹ dẹ̀ da ó dá lójú ó wá ẹni máa bọ̀ wá jẹ ọ̀dẹ̀ ń jẹ lọ́wọ́ ẹlòmínà lè gba aṣọ ẹ̀tù ó bá débẹ̀ ẹ̀sà ẹ má bínú aṣọ ẹ̀tù yẹn mo nílò ẹni òkè má bọ̀ ìwọ má jẹun lọ ọdẹ èmi náà ló ti o nǹkan tó bá wà gangan lélẹ̀ nǹkan táwọn bá lọ ní ìgbádùn
wọ́n dẹ̀ ti gbà sára. Dìde kó ṣẹ́tù sí Nàìjíríà. Dìde kó ṣẹ́tù sí Nàìjíríà. Kò yé wa mọ́ o, Ọlọ́run jọ̀wọ́ wá dá sí o. Jésù dìde kó ṣẹ́tù sí Nàìjíríà. Ọlọ́run wá. But MC Olúọmọ sọ̀rọ̀ kan torí àwa tá à ń sọ̀rọ̀ sí ìta ní bóyá wọ́n ṣòwò sọ́ọ̀tì ẹ lè má ṣòwò sọ́ọ̀tì torí kíni mo jẹ́ ń sọ bẹ́ẹ̀. Ó ní gbòòyà ó ní wọ́n ṣe birthday fóun òun tiẹ̀ ti travel ìgbà tó máa fi dé pé wọ́n ti in fact wọ́n tún ṣe rẹpẹtẹ gan. Ṣé èèyàn kan tí wọn ò tọ́jú tí ó lè wò pé inú owó tẹ̀ ti tọ́jú òun jẹ́ kóun kó jọ kóun á fi máa ṣe birthday fún èèyàn kan. Ó ṣeé ṣe dáadáa nígbà míì bóyá nígbà tó kọ́kọ́ ṣe àkọ́kọ́ wọn ò tí ì rí owó gbà wọ́n wà pé bóyá táwọn bá tún ṣe birthday fún bóyá ọkàn àtúfà sí wọn á lè ṣe nǹkan tí ẹ kó ṣe fáwọn lọ́rọ̀ lówó dé ìyẹn náà ṣe yẹn oríṣiríṣi. Bóyá àwọn náà lo strategy. Strategy ọpọlọ ni wọn ò dẹ̀ mọ̀ pé ẹni náà dẹ̀ rèé òun náà ibi tó ti lọ mówó ó wọ̀ lára ó dẹ̀ láti owó yẹn láti padà ló ṣe di pé òkè ẹgbà mo ti ṣe ẹ ṣe o so àwọn náà lo ọgbọ́n ìṣòwò láti bí àtàbà tún ṣe birthday fún ṣùgbọ́n ó ti ṣe dára lóòótọ́ 700 and something million àló lóun náà ìyẹn òun ṣe ọmọdé owó ẹ̀rẹ̀ tí fi jẹ̀gbádùn ni ṣùgbọ́n jọba àdìjọ́ mi ẹ̀kọ́ ni fáwọn náà wípé MCO ìbò mi ló tún bọ̀ sọ pé ló tún bọ̀ yìí MCO àsùn sí òtẹ́ẹ̀lì ojoojúmọ́ èlò ló fi fún wa òkè yìí báyìí ni kò sí wàhálà á máa gbà á máa wá láti ilé wa á máa gbà á rẹpo sí mọ́tò ìyẹn wọn tó máa ń dájọ́ bóyá lẹ́yìn tó máa ń gbà lójoojúmọ́ tó máa ń gbà fún oṣù mẹ́ta fún àpẹẹrẹ tó máa ń gba ẹni tó gba 10,000 naira tó ń dájọ́ 10,000 naira lójoojúmọ́ lẹ́yìn oṣù mẹ́ta bíi 900,000 almost 1 million yẹn tó dẹ̀ ń jẹun ọ̀fẹ́ tó ń wọ́n rẹpo ọ̀fẹ́ sí mọ́tò ẹ̀ kábọ̀sibọ́ sí MC ò lè fún wọn ní 10,000 MC tí mo mọ̀ dáadáa ni kò yàtọ̀ sí Tinubu pé MC yàwọ́ MC tó bá ń lọ́yàn náà owó kò náwó fún mi rí o ṣùgbọ́n mo mọ̀ ọ́ dáadáa bí mo fẹ́ lọ náà ni pé kò náwó fún mi rí kò náwó fún mi rí nígbà tó ti di nígbà tó di lẹ́kọ̀ọ́ tó ń ṣe treasurer àgbọn lẹ́kọ̀ọ́ àjọ ní 1 or 2 stints ìgbà yẹn la fẹ́ ṣe program kan fún Alhaji Pasuma tí mo gbé program yẹn lọ fún wọn but ó dàgbà àwọn tí ò ní interest nínú kíní yẹn time yẹn náà jẹ́ kí ó ṣẹlẹ̀ sí omi ìrí nǹkan kan gbà lọ́wọ́ kò náwó fún mi rí ṣùgbọ́n mo mọ̀ kó náwó fáwọn èèyàn dáadáa ó dẹ̀ ń gbé àwọn èèyàn sókè ọ̀rẹ́ mi kan náà tájọ wà ní class ní secondary school ó ti dolóògbé ń sìn Alhaji Hasan Kazeem ó ti dolóògbé tó ń pè ní wọ̀tá kọ́lọ́n bá mi fọ̀rùn kẹ́ òun ló gbé Alhaji Hasan ló gbé sókè nínú iṣẹ́ tó ń ṣe tíyẹn dẹ̀ rí ọwọ́ tó má léèyàn rí ọwọ́ wọ́ọ́rí ó di ọlọ́lá nínú iṣẹ́ yẹn láti ara MC ni so MC máa ń ran àwọn èèyàn lọ́wọ́ dáadáa ṣùgbọ́n àwọn ilé náà ti ní lérò gbà ó dẹ̀ ti ran ọ̀pọ̀lọpọ̀ náà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ nípa yìí o MC nígbà kan ló náwó sí ọ̀rọ̀ orí ìtàgé o ló ń kó lé wọn lọ́wọ́ tó ń fi ya fíìmù kì í ṣe pé yà òun ó kàn ń invest ni ìgbà tó dẹ̀ di pé wọ́n yàwọ́ tó fẹ́ sọ di nǹkan mímọ́ lọ́wọ́ lòun náà yà pé wo nǹkan tóun ní interest sí kọ́ ni wọlé ló ṣe ya súnmẹ́yìn lọ́dọ̀ wọn. irú ti tọ̀rọ̀ olóbìnrin dé tí wọ́n ní wọ́n máa ń ran àwọn obìnrin lọ́wọ́ gan pé in fact irú yẹn náà ẹ̀dẹ̀ sílẹ̀ tí mo MC dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fẹ́ràn obìnrin gan o. ṣe rí mídíà èmi ò ń jọ́ọ̀jì yàn lórí mídíà lọ́sà mídíà ò lè ṣèkì mi o tí mídíà bá ń ṣèkì èèyàn sà kò yẹ kí n jókòó sí mo ṣe jókòó lé ní obìnrin òkú òun lè mi rí. yẹ́sà ẹni tó bá sọ yẹ pé kò sí tóbìnrin ó ti pọ́n ọtí sí. kò sẹ́ni tí ò fẹ́ràn obìnrin èmi fúnra mi náà fẹ́ràn obìnrin àbẹ́yìn ò fẹ́ràn obìnrin. pẹ́ máa ń kóbìnrin. mi ń kóbìnrin. ok. ṣùgbọ́n à ń sọ̀rọ̀ MC jẹ́ èèyàn tó kó àwọn èèyàn mọ́ra àtọkùnrin àtobìnrin ọkùnrin tó bá dẹ̀ máa lálùbáríkà láyé ẹ̀ lóòótọ́ ó gbọ́dọ̀ fi tóbìnrin ṣe o á ran obìnrin lọ́wọ́ ọkùnrin tó bá dẹ̀ dọ́dọ̀ ẹ̀ náà ṣùgbọ́n rẹ̀ mi ni mo sọ̀rọ̀ nípa pé ó ràn lọ́wọ́ yẹn tó máa ní obìnrin nìkan ló ràn lọ́wọ́ èèyàn ń parọ́ ni ó ran àwọn ọkùnrin lọ́wọ́ ó ran obìnrin lọ́wọ́ ṣùgbọ́n MC ó kọ̀ jẹ́ èèyàn tẹ́ pé kò ń gba ìgbàkúgbà obìnrin lè fi gbàkúgbà lọ́wọ́ MC ọkùnrin náà ló lè fi gbàkúgbà lọ́wọ́ MC ọkùnrin ni ṣùgbọ́n obìnrin tó máa farabalẹ̀ tó máa ṣe báwo ló ṣe ní ràn wọ́n lọ́wọ́ dáadáa tó bá jẹ́ mi náà nǹkan mo ràn obìnrin lọ́wọ́ dáadáa ju ọkùnrin lọ ṣùgbọ́n ọkùnrin máa wà pé kí ni nǹkan tó ń ṣe tóun gan ò lè ṣe lọ ṣe é ṣùgbọ́n obìnrin náà wà pé tẹ́lẹ̀ yóò bá tẹ̀ jẹ́ ọkọ ẹni kó tiẹ̀ jálè ẹni
wọ́n máa farabalẹ̀ sọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n ọkùnrin mi máa pé kí ni nǹkan náà ta lẹni náà kápá kí ló ń ṣe ìyẹn ló bá dà pé àwọn ọkùnrin mi ò ń rí àánú gbà lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n obìnrin á farabalẹ̀ á kọ́ rẹ́rìn á ṣe MC tẹ bá mọ̀ dáadáa èèyàn gidi ni o èyí mà ní MC o jàǹdùkú ibi táwọn rí sí nìyẹn jàǹdùkú ni o ó ń pààyàn ni ibi tó bá ti rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ mi ò mọ̀ ṣùgbọ́n tẹ́mísí bá débì kan nǹkan máa yí padà bẹ́ẹ̀. nǹkan máa yí padà bẹ́ẹ̀. nǹkan yí padà kò sí nǹkan tó sí dáadáa ni o kò sí nǹkan tó bá dáwọ́ lé báyìí tẹ́ bá débẹ̀ ẹ jẹ́ mọ̀ pé MC ti dé torí pé ìtura máa kọ́ dé bá gbogbo èèyàn kò sẹ́ni tó ní afẹ́fẹ́ ayọ̀ afẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò sẹ́ni tó ní dáadáa tí ò ní dàkejì o ṣùgbọ́n ibi tèmi rí MC dé èèyàn ọmọlúwàbí ni ó dẹ̀ ń ṣe dára fọkùnrin ó tún ṣe dára fóbìnrin náà. gbogbo àwọn tó wá ń pariwo pé ń fẹ́ lágbájá ń fẹ́ tàmẹ̀dù yẹn. kò sí ọ̀rọ̀ pé à ń fẹ́ yàn ayé láti bá ayé náà láti filẹ̀. ayé lọ́la bá ń filẹ̀ sí Solomoni olórúkọ mi ìyàwó 700 ló ní ìyẹn ọba Solomoni kì í ṣe Solomoni ilé tí kíní yín bí o ọba Solomoni nínú bíbélì ni mo sọ o ìyàwó 700 ló ní àti àlè 300 ṣùgbọ́n pẹ̀lú wọn jẹ́ 1000 bàbá rúpọ̀ pẹ̀lú gbogbo ẹ̀ náà ẹ lọ bèrè iye ọmọ mélòó ní Solomoni bí ọmọ òwò 5. ṣé àwọn èèyàn iṣó náà ń sọ òkè. so ẹni pé so gbé èèyàn kan kójọkójọ yẹn náà ayé náà nìyẹn filẹ̀ síbẹ̀ náà ni ọmọ Solomoni bóyá lójú 4 lọ àwọn tó wá kó yẹn kó bá náà ṣe àṣe ọkàn ṣe àmọ́ ògbó bóyá bíbélì ò rántí àti kọ́ ìṣe wọn rántí wọn dárúkọ àwọn ọmọ ẹ̀ àti ìyá wọn. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn yòókù àwọn èèyàn ọkọ̀ wá ọlànà bá dé ọkàn làwọn jẹ́ òyìnbó sọ pé wọ́n ní lásìkò Solomoni góòlù dàbí yẹ̀pẹ̀ ó dàbí iyanrìn gbogbo nǹkan ó pọ̀ ọlọ́mọmọ dá síbẹ̀ so ọlá ni wọ́n sáré bọ́ obìnrin kan ń gbé ọlá àti ẹ̀wá bá pé ọba ọmọbìnrin Ṣébà ìyẹn kọ́lá ọmọba ni ó kọ́lá tiẹ̀ ó kò wá sọ́dọ̀ tiẹ̀ wá jókòó tì so irú ẹ̀ràn lẹ́mísí tó bá débì kan nǹkan á yí padà ẹ̀ rí àwọn èèyàn á fẹ́ràn ẹ̀ ṣùgbọ́n kò síbi tí èèyàn bá wà náà tó bá dá sí tí kò síbi kan. ó dà ibi tí adé gangan láti mọ sẹ́nu ró ṣùgbọ́n mo ní ọ̀rọ̀ kékeré kan tí mo fẹ́ sọ Olúwa Olódùmarè aláàánú dákun fọlá wá mi rí o fowó wá mi rí o fọláwọ́ èmi náà rí o fìgbéga ńlá wá mi rí o fìgbéga wá mi rí o torí ọlá ó máa ń dàbí súwìtì ní bí ó bá dúró sí báyìí gbogbo àwọn èèrà oríṣiríṣi ń bọ̀ àgbà ẹ dákun ẹ múre wá bá mi o Tóbi Fásùgbà ló kọ mi ẹ ṣeun o Barrister ọlọ́jọ́bí ìrì awẹ́ yìí náà rí o ọláwà yín rí ìgbéga ìtẹ̀síwájú ẹ pé 50 ọdún ẹ pé 100 ọdún ẹ pé 200 ọdún ẹ pé 1000 years lọ́dún. àyìn rẹ̀ ti kọjá yìí. tó ẹ jábọ̀ lọ lórí ètò ní dédé àsìkò yìí ẹ kí àwọn èèyàn ká máa lọ. mo kí ẹ̀yin èèyàn wa lẹ́ẹ̀kan sí èmi náà sin atọ́kùn jẹ́ pé ire wá mi rí o ọlá wá mi rí o gbogbo wa báyìí ọlá máa wá wa rí ìṣẹ́ kò ní jẹ́ ìpín wa ìgbọ́dún ṣe ń parí lọ yìí nítorí pé ní ọjọ́ bí mi ó ti bẹ̀rẹ̀ látòní títí di ọjọ́ Sunday ire báyìí á bẹ̀rẹ̀ sí wáyé náà rí ẹ ò ní fi ọlá pìtàn láyé yín Ọlọ́run á dẹ̀ gbàdúrà ọjọ́ òní tiwa mo kí wa lọ́pọ̀lọpọ̀. ẹ ṣeun o ẹ̀yin èèyàn wa kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí Tóbi Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa pín fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Bẹ́mbẹ́yẹ́kẹ́ tí ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò ó.